Aláròyé máa wí o. Ìbò ọdún 2027 kò sáàyè rárá fún Àtíkù o, Wike ló sọ bẹ́ẹ̀. Mínísítà ìlú Àbújá tó tún jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP, ọ̀gbẹ́ni Nyesom Wike, ti sọ pé kò sáàyè kankan fún Alhaji Atiku Abubakar láti díje dupò ààrẹ orílẹ̀-èdè yìí lórúkọ ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2027 rárá mọ́. Ó ní àwọn aráàlú kò nífẹ̀ẹ́ sí Àtíkù mọ́ ni wọn kò sì ní fààyè gbà rárá láti díje dupò náà mọ́, pàápàá láti inú ẹgbẹ́ PDP tàwọn. Ọjọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 13 oṣù kọkànlá ọdún yìí ni Wike sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ níbi ètò pàtàkì kan tó wáyé nílùú Àbújá. Ó ní àìmọye ìgbà ní Alhaji Atiku Abubakar ti sọ èròǹgbà rẹ̀ fáwọn aráàlú bó bá wọlé sípò ààrẹ orílẹ̀-èdè yìí tí wọ́n sì ti fi ìbò wọn sọ̀rọ̀ fún pé àwọn kò fẹ́ rárá. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, ọ̀sẹ̀ tó kọjá yìí ni Alhaji Atiku Abubakar sọ pé bó bá jẹ́ òun lòun wà nípò ààrẹ orílẹ̀-èdè yìí ni àìmọye nǹkan lòun máa ṣe lọ́nà tó yàtọ̀ gédéǹgbé sí bí ààrẹ Tinubu ti ń ṣe yìí, nítorí pé ìṣàkóso tó wà níbẹ̀ báyìí ń febi pa àwọn aráàlú gidigidi ni. Ní ìdáhùn sí ọ̀rọ̀ tí Àtíkù sọ yìí ló mú kí Wike náà fi sọ pé ṣé bí o sọ ohun tó máa ṣe fáwọn aráàlú lásìkò ìpolongo ìbò ẹ, kí ló dé táwọn aráàlú kò ṣe dìbò fún ẹ? O tún fẹ́ dọ́gbọ́n míì ló ṣe ń sọ àwọn ohun tó ń sọ yìí. Kò sáàyè fún ẹ mọ́, àwọn aráàlú kò nífẹ̀ẹ́ sí ẹ mọ́ rárá. Ìgbà mélòó gan ló fẹ́ dupò náà báyìí? Àwọn ìbéèrè wọ̀nyí ló ń tẹnu Wike jáde. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.